adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àjíkí adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àjíkẹ́ adúró gbọ̀ngbọ̀n láyé àṣìótọ́ kábí yín ò sí àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé bàbá tí ń ṣe bàbá fún gbogbo ẹni tí ò ní bàbá pátápátá bàbá tí ń jẹ funfun tó ń mu funfun tí ń fi funfun ṣọlá ìbáyín bàbá. Adédoyin Kúkọ̀ yìí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kan ẹ̀kan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrì. Mo kí yín káàbọ̀ sórí ètò Gbajúmọ̀, ètò tó jẹ́ pé gbogbo àwọn tí ẹ nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tẹ́ ń kọ̀wé pé ká gbé wá sórí ètò gbogbo wọn pátápátá làwa ń ṣe bẹ́ẹ̀ ni fún yín. Ẹ̀yin náà mọ̀ pé ìgbádùn yín ìdùnnú yín ìṣẹ́ ní fáwa àwa gan ò tiẹ̀ wá rojú bẹ́ẹ̀ bá ṣáà ti ń kọ́ tẹ̀tí ní ẹni báyìí iṣẹ́ tiwa ni àgbé wọn wá. Ṣẹ́rẹ́ àlejò mi lénìí ọmọdé ni wọ́n olólùfẹ́ yín ni wọ́n àyànfẹ́ yín ni wọ́n. Ẹ wo nǹkan táwọn tiẹ̀ ń ṣe tí wàá ṣe bí ẹni fẹ́ yàtọ̀ sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàwáwù wọn ó ṣe bí ẹni pé ó tún fẹ́ yàtọ̀ díẹ̀. Báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò wọn? Kí ló dé tó jẹ́ nǹkan tó ń ṣe yìí ni wọ́n yàn láàyò? Ìhà wo làwọn òbí wọn kọ sí? Àtẹ́wọ́gbà wo ni wọ́n fún wọn nígbà tó ń bẹ̀rẹ̀? Gbogbo àwọn ìbéèrè yìí òun ni èmi ṣetán láti béèrè. Ṣé rí gbogbo àwọn abala tẹ́ ẹ máa ń nífẹ̀ẹ́ sí pátápátá òun ló pé sórí ètò. Ẹ̀yin náà mọ̀ pa àníyàn kọ̀ọ̀kan kúrò ń bẹ̀. Bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ náà la ṣe ń ṣe fún yín. Ẹ wo ẹ gbọ́ nǹkan fìdílé ẹ jẹ́ a bẹ̀rẹ̀ ètò ní kíákíá. Àlejò mi ẹ máa wọlé bọ̀. Ẹ jẹ́ kọ́kọ́ sọ nǹkan fún yín. Wọ́n ti jẹ́ kó máa yé mi wípé tó bá jẹ́ tijó ni wípé ẹ ti ẹ̀kẹ̀rẹ̀ rárá. Èmi náà wá múra yín ni. Àwọn àgbà ló sọ pé kàkà kọ́mọdé pa mí láyò màá ti kí ni bọ̀ màá tòjóró bọ̀. Ẹ kọ́kọ́ mú yẹn dání ná. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta. Àwọn aráalé ńkọ́? Wọ́n wà. Ṣé ń lọ déédéé? Adúpẹ́. Olúwa ṣeun. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé. Ẹ kú déédéé àsìkò yìí. Orúkọ mi ni Aramide. Ẹ kú ìfẹ́ and God bless you. Ẹ gbìyànjú. Àǹtí Aramide, ọmọ bíbí ìlú wo gan ni? Ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ọmọ Ìbàdàn. Ìbàdàn. Níbo ni ẹ ti wá ṣe kékeré? Ṣé Ọ̀yọ́ ni àbíbo? Jos ni mo ti dàgbà. Èmi àti àwọn brothers mi àwọn parents mi máa ń ṣiṣẹ́ ní Jos. Ibẹ̀ yẹn lẹ gbé dàgbà. Bẹ́ẹ̀ni. Àwọn iléèwé wo wà lẹ lọ? Mo lọ sí mo ṣe primary secondary àti university ní Jos but mo lọ sí University of Jos. Political science ni mo kà. Bí a ṣe ń ṣe ètò òṣèlú. Nǹkan tó túmọ̀ sí nìyẹn ìyẹn lẹ kà níbẹ̀. Ọdún wo lẹ wá ṣetán níbẹ̀? 2008. Ẹ parí. Yes, bẹ́ẹ̀. Ẹ̀bùn tí ẹ wá tá a mọ̀ yín mọ̀ yìí ìyẹn iṣẹ́ orin kíkọ ibo ló ti bẹ̀rẹ̀? Ṣé ká ní àwọn òbí yín wọ́n máa ń kọrin ni àbẹ́bùn tí Ọlọ́run kàn fún yín ní tiyín? Ẹ̀bùn tí Ọlọ́run fún mi ni orin kíkọ and ìgbà tí mo wà ní secondary school ni mo ti bẹ̀rẹ̀ láti máa kọ orin songwriting and ìgbà yẹn mo máa ń tijú gan so mo kàn fẹ́ mi ò fẹ́ kọrin mo kàn fẹ́ máa kọ so ìgbà tó wá yá èmi náà rí pé mo fẹ́ kọ orin mo fẹ́ di ẹni tí àwọn ayé máa mọ̀.
Okay. Okay. Ìgbà tó wá yá èmi náà rí pé mo fẹ́ kọrin, mo fẹ́ di ẹni tí àwọn ayé máa mọ̀. So mo wá bẹ̀rẹ̀ sí ní kọrin, mo wá lọ sí fún talent hunt. Èyí tó ń pè ní Star Quest. Ìgbà tí mo lọ fún Star Quest mo mọ̀ pé okay. Ẹ lè kọrin. Mo lè kọrin. Ọdún wo lẹ lọ fún yẹn? Ìgbà tí mo wà ní university, by 2006 or so. Ṣé ẹ wá gbégbá orókè nínú eré náà? No, mi ò gbégbá orókè but mo wà nínú àwọn tó ń ṣe dáadáa. Wọ́n ṣe dáadáa. But àtìgbà yẹn mo ti mọ̀ pé mo fẹ́ mú orin kíkọ as iṣẹ́. Yes. Àwọn òbí yín kí ni wọ́n sọ sí? Ṣé ni wọ́n dùn ní àbọ̀ ní irọ́ o èmi ò fẹ́ kọ́ ọmọ tèmi máa kọrin o, kí ni nǹkan táwọn òbí yín sọ sí? Initially wọ́n like ẹ̀ nítorí wọ́n understand iṣẹ́ orin kíkọ entertainment wọ́n understand ẹ̀ initially. Ìgbà tó yá wọ́n wá fún mi ní chance láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Àǹtí Aramide, ìgbà tẹ́ wá bẹ̀rẹ̀ pé orin yìí ni mo fẹ́ kọ, èwo ni ká sọ pé ó jẹ́ àkọ́kọ́ àwo tẹ́ gbé jáde? The first song tí mo gbé jáde, It's Over ló ń pè. Ó ti parí. Ó ti parí. Orin yẹn ó gbé mi jáde gan. Ẹ mọ̀ pé ẹ̀rí inú mi ń dùn pé ẹ ti ẹ̀ ń sọ èdè wa yìí nítorí pé ẹ dàgbà síbi tí wọ́n ti ń sọ èdè. Mo dẹ̀ mọ̀ pé nítorí ìfẹ́ tẹ́ ẹ ní sí òun lẹ ṣe ń sọ ẹ̀rọ máa ṣe ní díẹ̀díẹ̀. Ẹ bá ṣe ń tu a máa yé mi náà. Okay ma. Okay. Orin tẹ́ ẹ kọ́kọ́ gbé jáde kí ni àkọlé ẹ̀? It's Over ló ń jẹ́, love song ni, orin ìfẹ́ ni. Yeah. So but orin break up song ni. So orin yẹn ló gbé mi jáde, ló jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ní a particular style of music. Yes. Irú orin tiyín báwo ló ṣe yàtọ̀ sí ti tàwọn ẹlẹgbẹ́ yín? Èmi mo máa ń pe orin style of music mi ní Afro soul. Torí ìgbà tí mo ń dàgbà soul music àti jazz music ni àwọn parents mi mo máa ń gbọ́. And then mo like kí n máa fi àwọn talking drums, àwọn African instruments àti kí n máa kọrin ní Yorùbá àti pidgin. So mo wá fi African music, African sound, African language, pẹ̀lú soul music. So mo máa ń pe orin mi ní Afro soul music. Yes. Ẹ kọ díẹ̀ fún mi nínú orin tí ẹ kọ́kọ́ gbé jáde yẹn. Okay, ṣé kí n lo guitar? Ó yá, ẹ lò. Okay. Ẹ bá mi kìlọ̀ fún Bọ́lájí, tell him it's over. Ẹ bá mi sọ fún Mo Bọ́lájí, tell him it's over. Oh baby, it's over, it's over, it's over, it's over, baby, it's over, it's over, it's over. Àǹtí Aramide. Yes ma'am. Láàárín èmi àti yín orin yẹn kí ni nǹkan tó gbé jáde? Ṣé pé ká ní pé bọ̀dá Bọ́lájí wọ́n ní Àǹtí Aramide ó yá ìpínyà díẹ̀ wá wò pé àìwọ́ máa ṣe fún ẹ, àbí nǹkan tó ṣẹlẹ̀ sẹ́ni tẹ́ ẹ mọ̀ àbí nǹkan ló ṣẹlẹ̀ sí? Èmi ló ṣẹlẹ̀ sí. Bọ́lájí sọ pé òun ò ṣe mọ́ so ìgbà tó sọ pé òun ò ṣe mọ́, so mo wá moved on with my life, and ó wá padà ó wá sọ pé òun tún fẹ́ ṣe it's over, I'm not doing it again, everybody. Ọmọ alone lo ẹ. Yes. And then mo mọ̀ pé àwọn èèyàn how do you say, when you write music you're trying to relate your situation to other people. Tẹ́ bá gbé orin jáde ẹ ń gbìyànjú àti jẹ́ kí àwọn èèyàn mọ nǹkan tó ṣẹlẹ̀ sí èèyàn ní àwọn ìgbà míì àbí? Yes. So tí n bá gbé orin jáde mo ń gbìyànjú àti jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí èmi as an artist àti other people
tó wà around, so mo fẹ́ kí orin mi kó wà relatable sí real life situation. Yes. Àwọn orin a mọ̀ pé èyí tẹ́ ẹ kọ́kọ́ gbé jáde ẹ ti ní ìrírí yín òun ni. Yes. Àwọn yòókù ṣé ẹ̀yin náà lẹ́yìn máa ń kọ wọ́n àbí ẹ tún wá ní àwọn míì tí wọ́n ń bá yín kọ àwọn orin? Èmi mo máa ń kọ most of my orin. Yes. Àwọn irinṣẹ́ yàtọ̀ sí ẹ̀rọ gìtá tí ẹ máa ń lò, ṣáwọn nǹkan míì wà tí ẹ tún lè fi ṣeré? Mo máa ń play saxophone. The first instrument tí mo ever play nìyẹn. Then from there after tí mo lọ fún Star Quest mo wá bẹ̀rẹ̀ sí ní play guitar. Ṣé ó ní ẹni tó kọ́ yín àbí ẹ̀yin lẹ kọ́ra yín? Ẹnìkan kọ́ mi ní ìgbà tí mo bẹ̀rẹ̀, so ìgbà tó wáyà mo wá learn gbogbo other things myself. Yes. Abẹ́ àsíá ta lẹ wà, ta ni ṣé ó ní iléeṣẹ́ tí ó ń gbé yín jáde ní ìsìn àbẹ́yìn náà lẹ ní iléeṣẹ́ ara yín? No, mo wà under Baseline Music. Baseline record label mi ni Baseline Music. Yes. Ṣé Gbajumo lètò, ètò ní Gbajumo. Àǹtí Aramide. Yes, ma'am. Àwọn olólùfẹ́ yín tí wọ́n máa ń gbádùn àwọn orin tẹ́ máa ń gbé jáde. Yeah. Wọ́n láwọn ní ìbéèrè láti bi yín. Okay. Àwọn tó ní ìbéèrè wà, àwọn tó dẹ̀ fẹ́ kí yín náà wà. Okay. Abala yẹn là ń pè ní ojú abẹ. Ó yẹ jẹ́ aṣojú abẹ ń kó. Orúkọ mi ni Dauda Balikis and ìbéèrè mi lọ sí ọ̀dọ̀ Aramide. Ó jẹ́ ọ̀kan lára role model mi níbi orin. So amọ̀kò fẹ́ mọ̀ pé kí ló wà láàrin wa àti Adekunle Gold. Àti báwọn èèyàn ṣe ń sọ kò sí kí èèyàn máa gbẹnu sọ̀rọ̀ táwọn èèyàn ń sọ pé bàbá wa kò fẹ́ mọ̀ọ́dì kò táwọn méjì ní papọ̀. It's the weirdest question ever. Adekunle Gold artist ni ọ̀rẹ́ mi ni àjọ kọrin pọ̀ and that's it. Ojú bẹ́ẹ̀ lọ. Ojú bẹ́ẹ̀ lọ. Kò sí nǹkan bí ọ̀rọ̀ fẹ́. No, mo ti marry. Mo ìfẹ́ wo náà ni pé ṣé baálé yín ṣe òṣèré náà làwọn náà? No. Iṣẹ́ wo làwọn ń ṣe? Wọ́n ṣiṣẹ́ ní bank. Ọdún wo lẹ ṣègbéyàwó? 2015. That's 2 years ago. Ẹ má gbàgbé ìbéèrè kan yìí ń bọ̀ lórí yẹn. Ẹ jẹ́ àpadà sójú abẹ. Orúkọ tèmi ni Abubakar Adiamo Olúwamúyẹdé. Aramide jẹ́ olórin tí mo fẹ́ràn jùlọ nípa ìṣesí, nípa ìhùwàsí àti nípa bí ó ṣe ń kọ orin ẹ̀. Àdúrà tèmi sí Ọlọ́run ni pé kí Olúwa kí ó gbé lọ́wọ́ sókè kí ó lè dé ibi tí àwọn aṣíwájú ẹ̀ ní, kó dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà àti ìṣe. Kọ́lọ́run wá wọlá ọjọ́ ìní pé ní lọ́jọ́ ìbí mi, Kọ́lọ́run gbà á bẹ̀, Kọ́lọ́run ṣe fún. Àwọn olólùfẹ́ yín nìyẹn. Orin tẹ́ ẹ ní pé ẹ̀yin àti Adekunle Gold tẹ́ ẹ jọ kọ, ṣé lè kọ díẹ̀ fún mi bẹ́ẹ̀? Okay. If you love me today, I go love you forever. You and me together. Baby, remember, if you love me today, I go love you forever. You and me together. Baby, remember, if you love me today, I go love you forever. You and me together. Baby, remember, if you love me, if you love me. Ohun yìí ẹ̀bùn ńlá ni Ọlọ́run fún yín. Ọlọ́run dẹ̀ ní gba ohun náà lẹ́nu yín. Ẹ jẹ́ àpadà sọ́dọ̀ ọkọ yín. Okay. Kí ni nǹkan ẹyọ kan tí wọ́n sọ fún yín tẹ́ fi rò pé ó dàbí ẹni pé màá gbà fún ẹni yìí? Okay. Ìgbà tí mo bẹ̀rẹ̀ career mi, ìgbà tí mo move wá sí Èkó ni mo meet ẹ. So ó nífẹ̀ẹ́ nǹkan tí mo ń ṣe, ó dẹ̀ support mi. So mo wá rí pé àtijọ́ tí mo ti ń gbàdúrà, this is the kind of person I've been praying for someone. Ẹni tó máa support mi, ẹni tó máa mú career mi as his own. Yes. Ọlọ́run á dẹ̀ ṣe yín lóore ara yín kalẹ̀. Agbára Ọlọ́run, ọ̀rẹ́ bí èṣù bí ọ̀rẹ́, Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n dàrin yín rú. Ìgbà tí ẹ máa bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí, ṣé mo báwa náà ṣe mọ̀ pé àwọn ọkùnrin àwọn ni wọ́n pọ̀ jù tí wọ́n ṣe irú iṣẹ́ tẹ́ yàn láàyò yìí. Ìhà wo ni wọ́n kọ sí yín? Ṣé wọ́n fà yín mọ́ra ni àbí wọ́n wò pé ń bo ló fẹ́ dúró sí jọ́gbọ̀n òun lọ? Ìgbà tí mo bẹ̀rẹ̀ àwọn female artists, àwọn obìnrin àpọ̀.
So àwọn few women ló sọ pé okay, you can do it like this, go and change your style of music or ṣe báyìí. But again, the style of music tèmi nǹkan kò tún common, so kò make matters kò wà easy for me. But àwọn so ìgbà yẹn record label tí mo wà sign sí LD Tribe Records wọ́n support me. Àwọn wo ni ẹ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ní ìdí iṣẹ́ yìí tí àwọn olóyìnbó ń pè ní role model, àwọn wo lẹ ń wò? Personally mo like àṣà, mo like orin, mo like Carriage, and then mo like Timi Dakolo, Two Face, wọ́n pọ̀. Àwọn wo ni ó wù yín láti bá ṣeré, láti bá kọrin pọ̀ tí ààyè ò tí ì yọ? Àṣà. Lókè òkun kọ́? John Legend, Adele. Ọlọ́run adé ṣe. Ṣé ẹ ti gbé orin kíkọ yín, ẹ ti gbé lọ sókè òkun? Yes, mo ti ní opportunity láti lọ kọrin ní US, UK, Dubai, so many places láti lọ ṣe tour and all that. Yeah. Ní ọdún 5 sísìn, níbo ni àǹtí Aramide fẹ́ wà? Aramide àti blow scatter. Àti blow scatter, that's my prayer. Lágbára Ọlọ́run, Ọlọ́run adé ṣe. And then ní ọdún 5 sísìn, èmi náà fẹ́ jẹ́ àwòkọ́ṣe fáwọn tó ń bọ̀ lẹ́yìn mi. Ọlọ́run adé ṣe ní ìrọ̀rùn. Àmín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí wa Aramide, ṣé wáyé ní àwọn ìbéèrè mi tẹ́ fẹ́ bí wọ́n? Nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ yẹn ní ojú amóhùnmáwòrán yín, òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí. Mo mọ̀ pé tá a bá tún pe àǹtí Aramide, wọ́n á jẹ́ wa níhò. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Gbajúmọ̀ lẹ́tọ̀, ètò ní Gbajúmọ̀. Kí n wá gbé yẹn lọ síbi tẹ́nì kankan kò ní mọ̀, nǹkan tó ń ṣe dùn mí wọnú bó máa rò, ọlá ìfẹ́ tí mo ní sí ẹ ní kó máa rò. Mo rọ́mọ kan nígbà tí mo gbọ̀nà má ṣàkílò lọ, ọmọ yẹn dùn ju mílò lọ, ó pupa ju fínò lọ, tó bá wá rí nǹkan tó fi ṣàyà ó tóbi ju pílò lọ. Èmi ni tiyín tòótọ́ Seriki ọmọ owó, ẹ máa wo Gbajúmọ̀, ẹ̀jẹ̀ ọmọ Seriki ló sọ bẹ́ẹ̀, àkíkà. Àǹtí Aramide, ó ní abala kan tá a gbé kalẹ̀ láti lè máa jẹ́ pé ká fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè, àṣà àti ìṣe Yorùbá. Irú àwọn èèyàn bíi tí wọ́n ní àǹfààní àti gbé ilẹ̀ káàárọ̀ òjíire fún ọjọ́ tó pẹ́. Èdè míì òun lè dàgbà mọ́, àmọ́ nítorí ìfẹ́ tẹ́ ẹ ní sí èdè yìí, àbí bẹ́ẹ̀ kọ́? Ohun yìí kẹ́ ẹ gbọ́ ju bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí lọ. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Ṣe ìdí táwa náà fi gbé abala ìkàlẹ̀ nìyẹn. Wípé gbogbo àwọn ògo wẹ́rẹ́ a fẹ́ máa dára wa lẹ́kọ̀ọ́ torí a fẹ́ kí àṣà wa àti ìṣe wa a fẹ́ kó parẹ́. Abala yẹn là ń pè ní ṣóláyà. Ẹ wo ṣùkú tó wà ní iwájú wa yìí. Ìbéèrè 10 ló wà ńbẹ̀, àmọ́ 3 lẹ máa mú. 3 tẹ́ bá mú yìí, màá kà fún yín. Ẹ gbìyànjú kẹ́ ẹ dáhùn ẹ̀. Ṣóyá? Ẹ ṣé. Ẹ mú ìbéèrè. Ẹ túmọ̀ ọmọ fẹ́ mú láti ìsàlẹ̀. Ẹ mọ̀ bóyá àwọn ètò le jù ń bẹ̀, òun ló wà ìsàlẹ̀. Ìbéèrè keje tó jẹ́ àkọ́kọ́. Ọjọ́ wo ni Yorùbá ń pè ní ọjọ́ Ẹtì? Ẹtì, weekday. Bẹ́ẹ̀. Ẹtì, Saturday. Èmi ò lè ẹ̀dẹ̀ ń wojú mi, ṣé ó yẹ kí n ṣòjóró fún yín ni? Èmi ní kẹ́ máa wọ, ẹ máa wọ bòmí. Okay, Saturday. Ṣé sì yín nìyẹn? Bẹ́ẹ̀ ni mà. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Inú mi dùn pẹ́ sí. Ọjọ́ Jímọ̀, èyí táwọn olóyìnbó ń pè ní Friday, òun ni Ẹtì.
èyí tẹ́yìn sọ yẹn Saturday àbámẹ́ta ni. Bẹ́ẹ̀ ni. Ìbéèrè kẹwàá tó jẹ́ ìkejì. Kí ni oṣù kìíní ọdún ní èdè Yorùbá? Oṣù kìíní. Oṣù kìíní January. Kí ni wọ́n ń pè ní èdè Yorùbá? Ṣé ẹ máa pè wọ́n lórí aago ni? Wọ́n wà ń bí. Wọ́n ń ṣàlejò ni. Bóyá kálẹ̀ fẹ́ pè wọ́n lórí aago nísìnyí, bóyá mi bá gbà yín láyè. Ṣé fẹ́ gbìyànjú, ṣé ẹ fẹ́ pe àǹtí Níkẹ́, ṣé fẹ́ béèrè lọ́wọ́ àǹtí Níkẹ́? Ibi tẹ́ jókòó sí ó yẹ bí àǹtí Níkẹ́. Okay. Níkẹ́. Kí ni answer? Wọ́n mọ àbọ̀ sí. Àǹtí Níkẹ́, kí ni à ń pe oṣù kìíní ọdún ní ilẹ̀ Yorùbá? Kí lẹ pè? Ṣẹrẹ. Ṣé nǹkan tó pè yẹn ni? Bẹ́ẹ̀ ni wà. Ọkàn yín mú ìdáhùn wọn. Mo trust ẹ. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni. Ó yẹ pàtẹ́wọ́ fún wọn gbà. Okay. Ṣẹrẹ òun ni lóòótọ́. Ṣẹrẹ. Àǹtí Níkẹ́ ṣé o. Ìbéèrè ìkarùn-ún tó jẹ́ ìkẹta. Okay. Kí ni Yorùbá ń pe ọmọ ọkùnrin tó gbé ibi kọ́rùn wá sí ilé ayé? Ọmọ ọkùnrin tó gbé ibi. That's the placenta. Tó gbé kọ́rùn wá sí ilé ayé. Ẹ fún mi ní options. Kí n fún yín ní options. A. Táyé. B. Kẹ́hìndé. D. Ìdòwú. A. Òjó. Táyé àti Kẹ́hìndé ìbejì ni wọ́n. Ìdòwú is after Táyé. Kẹ́hìndé. Òjó. Kí lẹ pè? Òjó. Ṣó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Kí ló dé tí kìí ṣe Ìdòwú? Torí Ìdòwú ó lè jẹ́ ọkùnrin or obìnrin. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ gbìyànjú. Ṣẹ́rí abala yìí àǹtí Aramide kì í ṣe láti mọ ẹni tó gbọ́ Yorùbá jù. Bá ṣe ń rẹ́rìn yìí, ṣé ẹ rí ẹ̀kọ́ kọ́ nídìí ẹ̀ àbẹ́ ẹ̀rẹ́ kọ́? Mo rẹ́kọ̀ọ́ kan. Tó bá bí yín lọ́la, ṣe máa mọ̀ àbẹ́ ẹ̀ ní mọ̀? Mo máa mọ̀. Nǹkan tá a ṣe gbé kalẹ̀ nìyẹn. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Àǹtí Aramide, nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi, ó wù mí kí n jó, mo fẹ́ kẹ́ ẹ ta kìíní fún mi, mo fẹ́ fi ẹsẹ̀ rájò. Okay. Ṣó ti yá? Bẹ́ẹ̀ni. Abala Gbajúmọ̀ ń jó, òun ló kàn ẹ́. Ó yá. I walk, I don't tire. I don't hustle this music past yogurt and gala. I know come this life just to suffer. Hey. So if it ain't about the money, my homie don't bother. Mokari, molulu. Mojo. Ẹ fún mi lómi, ẹ bá mi gbọ́ mi, ẹ ná mi lọ́wọ́. Ẹ fún mi lómi, please better have my money. Pay me what you owe me. Please better have my money. Pay me what you owe me. Fún mi lómi, bá mi gbọ́ mi, ẹ ṣe rí ìtẹ́mi mọ̀ ọjọ́ jù èyí tí mo mọ̀ ọjọ́ jù ẹ bá gbóhùn ẹ̀ sókè lọ́hùn ẹ jẹ́ àfẹsẹ̀rájò.
Ọlọ́run orin tájọ́ tọ́ sí yẹn talent tó kọ. Yínká Ayéfẹ́lẹ́. Yínká Ayéfẹ́lẹ́ kí ni àkọlé àwọn orin yẹn. Mi mọ̀. Ẹ ṣe aspiration. Oh, aspiration. Mo ní ìṣe in English. Mo ní bẹ́ẹ̀ bá ṣe fẹ́ gbé wá nǹkan tó pàkọ́lé ẹ̀ ní nǹkan tí mo dé aspiration. Òun ni wọ́n pè. Àǹtí Aramide ẹ ṣé wípé a pè ní ẹ jẹ́ wa níhò. Mo gbádùn ètò yìí gan ni. Ọlọ́run Elédùmarè á túbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè. Àmín. Ohùn yín táyé ń gbọ́ tí wọ́n nífẹ̀ẹ́ sí kò ní bàjẹ́. Lágbára Ọlọ́run àárín ẹ̀yin àti ọkọ yín kò dẹ̀ ní dàrú. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ní ètò Gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn. MTN náà wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn. Ẹ ṣé. Ẹ mọ̀ kan mo mọ̀ pé ẹ gbọ́ Haúsá gan. Èdè yẹn ni mo fẹ́ kẹ́ fi dúpẹ́ lọ́wọ́ wọn. Èdè yẹn ni mo dẹ̀ fẹ́ kẹ́ fi ṣe ó dàbọ̀ sáwọn olólùfẹ́ yín lé. Ó yá. Okay. MTN nagode. Gbajumo nagode say Anjuma. Ìbá yẹn wà ní. Ẹ̀yin tẹ́ fún mi lẹ́bùn yìí ẹ ṣé o. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ iléeṣẹ́ yín ò ní jóná. Àmín. Ó yẹ dágbére fáwọn olólùfẹ́ yín lé. Okay. Forgotten. Ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ ṣé o. Ẹ dẹ̀ máa fàdúrà ràn mí lọ́wọ́. Ẹ máa listen sáwọn music mi tó wà lórí internet and everywhere. God bless you. Ṣé Olúwa adúpẹ́ pípé ẹ bá wa bẹ̀rẹ̀ ètò yìí. Adúpẹ́ ibi tẹ́ ẹ bá wa dé, adẹ̀dúpẹ́ ibi tẹ́ ẹ mú wa lọ. Ayọ̀ àti ìdùnnú tí èmi ọmọ yín olólùfẹ́ yín Adédoyin Kúkọ̀yí tí mo fẹ́ fi yín sílẹ̀ lénìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè òun náà ni màá tún fi bá yín ní ọjọ́ míì tá a máa tún mú ètò yìí wá sí ojú àmóhùnmáwòrán yín. Kó tó wá dìgbà náà ńkọ́ láyọ̀.